A kú dédé àsìkò yìí, ìgbà yìí yóò tù wá lára lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Gbajúgbajà oníṣòwò ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá Owómà ló ti gbé oríyìn tó tóbi dáadáa bí òṣùbà fún ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu o lórí ìgbésẹ̀ èyí tí ààrẹ Tinubu gbé o láàrin ọ̀sẹ̀ yìí tó kọjá pẹ̀lú bí Tinubu bó ṣe fi owó orí ìdá 15 lé àwọn epo bẹtiróòlù àti dísù tí wọn yóò máa gbé wọlé láti òkè òkun sí orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀tẹ́dọ́lá tó ní ìgbésẹ̀ ààrẹ Tinubu yìí ó ló bọ́ sí àsìkò èyí tó orílẹ̀-èdè Nàìjíríà nílò rẹ̀. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà ni yóò máa gba ọ̀nà ẹ̀bùrú gbé epo wọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn yóò máa fi tiwọn ba ọrọ̀ ajé ilẹ̀ yìí jẹ́ o. Gẹ́gẹ́ ohun tí Ọ̀tẹ́dọ́lá tó sọ, ó ní a ní ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ìfọ epo ní Nàìjíríà èyí tó jẹ́ ti aládàáni àti ti ìjọba àpapọ̀, ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti ṣe àmúlò rẹ̀, èyí tí wọ́n jẹ́ wípé ilẹ̀ òkèrè ni wọ́n ti ń gbé epo wọlé lórí àwọn èrè àti àwọn àríjẹ nídìí ìwà ìbàjẹ́ èyí tí wọ́n fẹ́ ba ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ o. Ó wá ní ìgbésẹ̀ ààrẹ Tinubu yìí tó ń ti àfikún owó orí èyí tí wọn yóò máa gbà lórí bẹtiróòlù àti dísù tí wọ́n bá gbé wọ ilẹ̀ yìí, èyí tó fi ṣe ìdá 15% lórí àwọn owó èyí táwọn tó ń gbé epo wọlé yóò máa san. Ó ní èyí yóò ká wọn lọ́wọ́ kò nítorí wípé púpọ̀ nínú wọn ló mọ̀ wípé tí wọ́n bá gbé wọlé tí wọ́n sì san àwọn owó yìí, ó ṣeé ṣe kí èrè tí wọn yóò rí jẹ kó má tó nǹkan kan, yàtọ̀ sí kí wọ́n rà á nílẹ̀ yìí kí wọ́n sì tà á nílẹ̀ yìí, wọn yóò rí èrè gọbọi jẹ o. Ìdí rèé tí Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá tó fi gbé oríyìn tó tóbi dáadáa fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ìgbésẹ̀ akin àti akíkanjú èyí tó gbé ìgbésẹ̀ rẹ̀ lásìkò yìí. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì Peter Ayọ̀délé Fáyọ̀ṣe Owómà ló ti ní ọkọ̀ kanṣo èyí tí ò lè dànù, òun náà ní ọkọ̀ èyí tí ìfẹ́ ìṣọ̀kan tó bá wà nínú rẹ̀ o. Ó ní ẹgbẹ́ òṣèlú PDP ó ní ọ̀nà kanṣo tí wọ́n lè fi ṣe àṣeyọrí kí wọ́n fi mú ọ̀nà àbáyọ láwọn àlàkalẹ̀ ètò wọn, pàápàá jù pẹ̀lú bí wọ́n ṣe ń palẹ̀ mọ́ ètò ìbò ọdún 2027 yìí. Òun náà ní wípé kí ẹgbẹ́ òṣèlú PDP ṣera wọn lóṣùṣù ọwọ̀, kí wọ́n lo ìfẹ́ àtinúwà, kí wọ́n sì ríra wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá òun bàbá o. Ó ní bí wọ́n bá ṣe èyí, ó dá òun lójú wípé ẹgbẹ́ náà yóò fẹsẹ̀ méjèèjì dúró lẹ̀ dáadáa. Ó ní bí bẹ́ẹ̀ kọ́, ó ní bí wọ́n bá ṣe ń ṣubú náà ni wọ́n yóò máa dìde, bí wọ́n ṣe ń ṣubú náà ni wọ́n yóò máa dìde o, nítorí ìfẹ́ ti sọnù. Ó ní oníkálukú ló ń jẹra wọn lẹ́yìn ẹsẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n wá ìṣubú ara wọn, àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n yàn sí ipò gẹ́gẹ́ bí adarí nínú ẹgbẹ́ òṣèlú náà ni wọn kò ní ìfẹ́ ara wọn tí wọn sì ní ìfẹ́ àwọn tí ń bẹ lẹ́yìn wọn o. Ó ní ọ̀nà tí oníkálukú wọn yóò gbàjẹ àjẹyó àjẹyíra ni wọ́n lè, tí wọ́n ti sọ àfojúsùn ohun rere àti àgbékalẹ̀ ẹgbẹ́ náà tí wọ́n ti sọnù. Nípa ìdí èyí, Fáyọ̀ṣe ni òun rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP láti ṣera wọn lóṣùṣù ọwọ̀, kí wọ́n sì lo ìfẹ́ àtọkàn wá síra wọn o. Ó ní bọ́ bá rí ohun tó jẹ́ ìbínú, kí wọ́n pera wọn sí kọ̀rọ̀ kí wọ́n yanjú rẹ̀, kí oníkálukú kí wọ́n sì máa bára wọn ṣe bí ọmọ ìyá òun bàbá. Ó ní nípa ìdí èyí, ó dá òun lójú wípé ètò ìbọ̀dún 2027 ẹgbẹ́ òṣèlú PDP wọn yóò ríbi tó dáa láti dúró sí. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà Àtíkù Abubakar
ló ti sọ wípé gbogbo ọjọ́ sátidé èyí tó bá máa sunwọ̀n àtọjọ́ àlàmísì ńlá ti mọ̀ ó ní ọ̀gá àgbà tuntun àjọ elétò ìbò ilẹ̀ wa èyí tí wọ́n ṣe yàn sípò látọwọ́ ààrẹ Bọ́lá Tinubu ọ̀jọ̀gbọ́n Joash Amupitan ó ní bó bá máa so èso rere tàbí tí ò bá ní so èso rere ó ní ètò ìbò tàwọn gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Anambra tí ó bá fi di ọjọ́ kẹjọ nínú oṣù kọkànlá ọdún yìí ńlá fi máa mọ̀. Àtíkù Abubakar èyí tó kọ ọ̀rọ̀ belenja kan tó fi sórí ìkànnì ayélujára rẹ̀ lọ́jọ́ ajé èyí tó sọ wípé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátá ni wọ́n ti fi ojú sára Joash Amupitan èyí tó jẹ́ alága fún àjọ elétò ìbò ilẹ̀ yìí INEC tí ààrẹ Tinubu ṣẹ̀yàn sípò ó ní ìtọ́wò ńlá dùn ọbẹ̀ ńlá fi mọ bọ́bẹ̀ bó ṣe dùn lẹ́nu sí ó ní ètò ìbò tàwọn gómìnà tìpínlẹ̀ Anambra tí ọjọ́ kẹjọ oṣù kọkànlá ọdún yìí ó ní gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí ni wọ́n ti fi ojú sọ́nà láti wo bí ètò ìdìbò náà bí ó ṣe lọ sí ó ní èyí ni wọn yóò fi mọ̀ wípé Amupitan ó kójú òṣùwọ̀n ó ní bó bá sì ṣe bákan náà wọn ó mọ irú èèyàn èyí tí Amupitan tó jẹ́ ni síwájú ètò ìbò gbogbogbò ọdún 2027 lákòótán nínú ọ̀rọ̀ Àtíkù Abubakar ó rọ ọ̀gá àgbà tuntun àjọ elétò ìbò náà ọ̀jọ̀gbọ́n Amupitan láti dákúndábọ̀ kó lo ìfẹ́ bẹ́ẹ̀ kó sì rí dájú wípé ó lo ìbẹ̀rù Ọlọ́run kó má sì fá orí apá kan dákan sí kó má sì gbé ẹ̀bi fún aláre gbé àre fún ẹlẹ́bi kó má so irun wájú pọ̀ mọ́ tìpàkọ́ ó ní bí nǹkan bá ti lọ sí náà ni kó ṣe nítorí bí ẹyẹ bá ti lọ làásọ̀kò rẹ̀ ó ní ètò ìbò náà kó rí dájú wípé ó fi ìbẹ̀rù Ọlọ́run ṣe láti kéde ẹni tí ìbò tó gbé wọlé ní ìpínlẹ̀ Anambra tí ó bá fi di inú ètò ìbò ọ̀hún èyí tí wọ́n ń palẹ̀ rẹ̀ mọ́ tí ó wáyé ní ọjọ́ kẹjọ oṣù kọkànlá ọdún yìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ ògbónágbòǹtarìgì olè kan adigunjalè ọ̀hún èyí tí wọ́n ti ń wá fún ọjọ́ pípẹ́ ṣùgbọ́n tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí wọ́n rọ́wọ́ tó lópin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí níbi ààyè kan èyí tó ń farapamọ́ sí ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Òdútọ́lá èyí tó fi ọ̀rọ̀ náà léde fún àwọn oníròyìn ṣe lálàyé wípé ọ̀gbẹ́ni ọ̀hún èyí tó ti ń wà fún ọjọ́ pípẹ́ òun lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ìlórọ́wọ́ tó ọ̀gbẹ́ni náà èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Lékan Àánúolúwapọ̀ tí í ṣe ẹni ọdún 32 èyí tóun náà tó jẹ́ ògbónágbòǹgbò adigunjalè alọ́kólóhun kígbe èyí tó ti ń da ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ àti agbègbè rẹ̀ tó ti ń dà láàmú fún ọjọ́ pípẹ́ èyí ni wọ́n rọ́wọ́ tó ń ti obìnrin kan èyí tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi ọ̀hún èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní arábìnrin èyí tí ṣe ẹni ọdún 23 Àjọkẹ́ Kàríìmù òun àti ilé kan èyí ni wọ́n ti rọ́wọ́ tó báyìí tó ti wà ní àgọ́ ọlọ́pàá tí ìwádìí sì ti lọ ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn èyí CP Láre Ògúnlọ́wọ̀ tí pálàṣẹ wípé kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí láì fararò ó ní gẹ́rẹ́ tí wọ́n bá ti parí ìwádìí lórí àwọn adigunjalè gbónágbòǹgbò méjèèjì ọ̀hún ó ní kí wọ́n taari wọn lọ sí ilé ẹjọ́. Lákòótán nínú ìròyìn wa fún tòní ọ̀kan nínú àwọn olórin takasùfé obìnrin tí í ṣe ọmọ ilẹ̀ wa Nàìjíríà Simisola Kòsọ́kọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Simi aya gbajúgbajà olórin takasùfé Adékúnlé Gold ohun mà ló ti ní bá àbá ní parọ́ tanra wa ó ní orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó kún fún wàrà àti oyin ni tí Ọlọ́run sì kẹ́ tó bùkún fún lọ́pọ̀lọpọ̀ ó ní orílẹ̀-èdè Nàìjíríà ìbá jẹ́ orílẹ̀-èdè èyí tó ṣe àmúlò àwọn ohun àlùmọ́nì tí àwọn adarí tí wọ́n sì ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ láti mú ayé rọrùn fún àwọn ọmọlẹ̀ yìí ó ní bí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣe ń túyáyá túyàyà lógúnlọ́gọ̀ tí oníkálukú wọn ń jápa kúrò
lórílẹ̀‐èdè Nàìjíríà lọ sí àwọn ilẹ̀ òkèrè onírúfẹ́ nǹkan wọ̀nyí kò ní wáyé, bẹ́ẹ̀ sì ni yóò dínkù lọ́pọ̀lọpọ̀ jọjọ o, nítorí ohun tí wọ́n ń wá lọ sí Sókótó ó ń bẹ ní àpò ṣòkòtò wọn. Ó lámọ̀ àwọn adarí ta ní àwọn adarí bámúbámú ni mo yó, mi ò mọ̀ bíbí ń pọmọ ẹnìkan kan èyí ni gbogbo wọn o. Gẹ́gẹ́ bí Simi bó ti sọ̀rọ̀ náà, ó ní inú òun máa ń dùn tóun bá rí pé orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè òun ni. Ó lámọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan nínú ọkàn òun máa ń bàjẹ́ tóun bá wo irú àwọn adarí èyí tí wọ́n ń darí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní ìfẹ́ àwọn ọmọlẹ̀ yìí tó jẹ́ pé tara wọn nìkan èyí ni wọ́n mọ̀. Nínú ọ̀rọ̀ Simi èyí tó sọ lórí ètò kan níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ó ní ilẹ̀ adúláwọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ní àwọn ohun àmúyangàn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ adúláwọ̀ yòókù ní. Ó ní láàárín gbogbo ilẹ̀ lágbàńlá ayé olórílẹ̀-èdè Nàìjíríà ní àwọn ohun àmúyangàn tí àwọn ilẹ̀ yòókù tí wọ́n wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere. Ó ní ṣùgbọ́n àwọn adarí ta ní o èyí ni wọ́n ń pa ògo orílẹ̀-èdè Nàìjíríà mọ́ lára. Gẹ́gẹ́ bí Simi bó ti sọ, lákòótán ó rọ àwọn ìjọba láti dákun dábọ̀ kí wọ́n ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ kí wọ́n lè mú ayé rọrùn fún gbogbo ọmọ ilẹ̀ yìí pátápátá. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tùrù míì nílé iṣẹ́ wa. Bí ẹ ti ń wò wá yìí, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa subscribe sórí ìkànnì lórí YouTube, kẹ́ ẹ share, kẹ́ ẹ like, kẹ́ ẹ sì fi kọ́mẹ̀ntì yín síbẹ̀. Lórí Facebook náà ẹ rí dájú pé ẹ follow page yìí. Bí ẹ ti ń tẹ̀lé wa tẹ́ ẹ ń ṣe èyí, Ọlọ́run yóò máa tẹ̀lé yín, yóò sì máa bùkún fẹ́yìn náà. Fúnmi Adénúgà lẹni tó mú wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nà ìṣètí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.